ní masalasi Madina gẹ́gẹ́ bí n tí mo sọ last time ní aqaikum wa arkam fact and figure n tó fi lè mú ká nábì má gbógun ti ẹni tí è ṣe mùsùlùmí lójú ayé ẹ̀ ń kó àwa tá ń bọ̀ wá lẹ́yìn lẹ́kọ̀ọ́ yìí pé ní má gbógun ti ẹni tí è ṣe mùsùlùmí o à ń bèlè tà sí kó ṣe tó wá gbógun ti mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. La ilaha illallah. Àwọn kírísítẹ́nì Nàìjíríàn wọ́n wá ṣe meeting pẹ̀lú ànábì ní mọ́sálásí Madina kan ní tá a mọ̀ lẹ́ni wọ́n ń sọ̀rọ̀ lọ issues náà wá discuss àsìkò ìrun wọn wá tó àsìkò ìjọsìn wọn wá tó wọ́n wá ń béèrè lọ́wọ́ ànábì pé ní kó tọ́ka ilé ìjọsìn fáwọn àsìkò ìjọsìn àwọn ti tó àwọn fẹ́ lọ jọ́sìn. ànábì wa sọ fún mi pé náà ilé ọlọ́run náà níbi tó ẹ wà yìí inú mọ́sálásí ń rí fàásì inú mọ́sálásí ń jọ́nà lọ́hùn ẹ jẹ́ ká àlejò lẹ́yìn ẹ jẹ́ ká jáde fún yín ẹ ṣèjọ́sìn tiyín nínú mọ́sálásí. La ilaha illallah. Bó jẹ́ táwọn sí ni wọ́n yọ àdá ni. Ó sì jáde fún wọn tẹ́ bá parí àá padà sẹ́nu discussion wa á máa sọ̀rọ̀ lọ. Sallallahu alayhi wa sallam. ẹ wo ẹni tá a ló kọ́ wa lẹ́sìn. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ṣẹ́dúgbọ́n kan tí mufti sọ dédé tí wọ́n sọ yìí náà ni mudirul markaz náà sọ́nà àwọn ọ̀rọ̀ wọn ẹjá wa tọwọ́ bọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀kọ́ hadith àti kí làwọn àfọ́ ní mímọ̀ sọ torí pé lọ́dọ̀ tí wọ́n ní wọn ò ní wá ìmọ̀ ẹ̀kọ́ hadith tọ́kàn tọwọ́ bọ̀ hadith tọ́wọ́ wù wọ́n dẹ̀ mọ́ ládìsí wọn lọ èyí tó bá wá tẹ́ wọn lọ́rùn kódà kó ṣe pé nú ìmọ̀ hadith kò lọ wọ́n mẹ́yìn jáde irú ìtàn káyé bá ní sí tàwọn fẹsẹ̀ múlẹ̀ afa ibn ishaq rahimahullah nínú sírọ̀ imam ibn jarir tabari nínú tafsiri wọn imam Tha'alabi nínú tírà tẹ̀ náà tán pé ní al-Kashaf tafsiri wọn yẹn náà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látọ̀dọ̀ ọgbọ́n tán pé ní Muhammad ibn Ja'far ibn Zubair ó ní wípé nígbà táwọn Nasara Nàìjíríà ní wá sí Madina wọ́n wọ mọ́sálásí lákòókò ìrun àlásàrì aṣọ àwọn oníjọ́sìn wọn bí gáhùn wọn ni bí àwọn aṣọ àwọn bí àmúre ni wọ́n wọ àwọn ìlera náà lóríṣiríṣi ó wá ṣàlàyé bó ní múra wọn ṣe rí ọlọ́jọ́ ìmúra àwọn Banil Harith ibn Ka'ab báwọn ọkùnrin wọn ṣe máa ń beautify ara wọn ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe múra nígbà tí wọ́n wá ráhùn sọ̀hábà Nábì àwọn sọ̀hábà Nábì pé irú àwọn ilé ya àmọ̀ rí wọn rí o àkókò òrùn wọn wá tó faqamu fi masjidi Rasulillah wọ́n wá dìde mọ́sálásí Ànábì yusalluna wọ́n kírun Ànábì ní da'uhum ẹ̀fì wọn lẹ̀ fasallu ila al-mashriq níbi tó rùn tí ń yọ báyìí níbi tá Ànábì ní kí mùsùlùmí má dájúkọ wọn ni wọ́n dájúkọ gẹ́gẹ́ bí nǹkan tá dé sí yìí sọ àbí atharu yìí sọ atharu tá wí munqati'un atharu tó ṣe wípé ní ẹni tó gbà wá kò gbà lẹ́nu tábì tó bá sàhábà Nábì ni níbo ló ti wá rí kò láfàánú sàhábà Nábì kò láfàánú àwọn tó pawọ́ tẹ̀lé sàhábà Nábì lẹ́sẹ̀kẹsẹ̀ níbo ló ti wá rí mu'dalum bákan náà ni pé ní odidi èèyàn méjì lọ́jà níbi ọwọ́ parí sọ́dọ̀ Ànábì ìparí sí ayé Ànábì odidi èèyàn méjì lọ́jà kó mẹ́ torí pé ní Muhammad ibn Ja'far ibn Zubair ọmọ Awam táwí yìí nínú àwọn ìpele àwọn tábì tí wọ́n tẹ̀lé àwọn tán tẹ̀lé àwọn sàhábà rọ́wà tó bá rí bẹ́ẹ̀ nǹkan ẹgbà wa tó bá gbà wá lẹ́pẹ́ Ànábì sọ àbọ́sẹ̀ láyé Ànábì ẹgbà wa tán pè ní mọ́tọ́lù nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì afa Tha'alabi lẹ́ẹ̀kan sínú tafsiri wọn tàbí náà Kashaf yẹn min tariki Muhammad ibn Marwan as-Suddi anil Kalbi bihi ọ̀nà gbà wá bẹ́ẹ̀ wa isnadu tí ẹ yìí tálífù ni kò tí ẹ lọ isnadu tó parun tí ò lọ torí pé ní Muhammad ọmọ Marwan tàdákọ̀ ọ̀hún matrukun muttahamun bil kadhib ẹni wọ́n pàtì tí wọ́n gbọ́rọ̀ ẹ̀ mọ́ ni kọ́dà wọn máa kẹ́fìn wípé ní kí ni o yín máa parọ́ ọmọ kẹ́fìn rẹ̀ sí suspect ní parọ́ pípa Imam Bukhari ní nǹkan tó sọ ń pa rẹ̀
afáànà sáyínú àdó afáàlì mọ̀tòrókùn àwọn náà ní nǹkan tó sọ ń pa rẹ̀ afáwà Abu Hatam nínú al-Jarh wa Ta'dil àwọn náà ní nǹkan tó sọ ń pa rẹ̀ Imam Ibn Hibban ní tí wọ́n tán pé ní al-Majruhin àwọn náà ní nǹkan tó sọ ń pa rẹ̀ wọ́n tọ́ pé ní kana mimman yarwi al-mawdu'at 'ani al-athbat ẹni tá a pé Muhammad Marwani yìí ọ pẹ̀lú àwọn tó ṣe pé ní àdísì àgbélẹ̀rọ ní mọ̀ gbà wá lọ́dọ̀ àwọn táyé mọ̀ wọ́n ní ẹni tí mọ̀ gba àdísì tó fẹsẹ̀ múlẹ̀ ọjọ́ náà lẹ́ẹ̀kẹta tí orípa ìtàn tí wọ́n ń kà yìí tó gbà wá rèé Imamu Tha'alabi lẹ́ẹ̀kan sí Atha'alibi lẹ́ẹ̀kan sí darí òun ló gbà wá nù Tafsir Kashaf lẹ́ẹ̀kan sí min tariki Abdullah ibn Abi Ja'far ar-Rashi. Náà látọ̀dọ̀ ọ̀gbẹ́ni tá a dárúkọ yìí látọ̀dọ̀ bàbá rẹ̀ عن الربيع بن أنس وهو منقطع ضعيف òun náà ńkọ́ منقطع lòun náà òun náà láfàánú sọ̀hábà tó gbà wá hadithu rẹ̀ hadithu mursal ní kò ní àfàánú sọ̀hábà tó gbà wá lẹ́nu rẹ̀ so nígbà míì tí wọ́n ní yìí ó tún wá gbà wá lọ́nà bòmíì náà so àwọn kìíní wọ́n fẹsẹ̀ múlẹ̀ Ibn Hibban ní ó sọ pé ní والناس يتقون حديثه àwọn èèyàn máa ń sá fún hadithi rẹ̀ ni ipe àwọn onímọ̀ nù ni àwọn onímọ̀ wọ́n máa ń sá fún àti gba àdísì rẹ̀ wá ni ma kana riwayata Abi Ja'far anhu li'anna fiha ittiraban kathira nígbà tó bá ti ṣe ìpínlẹ̀ tó gbà látẹnu rẹ̀ wá Abi Ja'far yìí ni nítorí pé ìtakora ẹni òun gẹ́gẹ́ fúnra yóò máa takora rẹ̀ olóhùn gbà lọ́dọ̀ eléyìí òun gbà lọ́dọ̀ eléyìí ó tún máa yí gbólóhùn rẹ̀ padà síra wọn ìbẹ̀ fọ́gbẹ̀rẹ̀ tàwí ní pípọ̀ gan èyí wọn bá wọn orígun ẹlẹ́ẹ̀kejì ni pé ní ìjà wa lè máa fi kíní iṣẹ́ rí ẹjẹ́ ń pa kíyèsí mufti àtàwọn tó bá dàbí wọn náà wípé ní lọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí ìmọ̀ táwọn àfẹ́ẹ̀sì ń sọ tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá ní tíra tẹ́ẹ̀kà fún mọ́ ẹ lọ gẹ́ẹ̀tì ahkamu ahli dhimma lil imam Ibn Qayyim al-Jawziyyah rahimahullahu ta'ala gbogbo ń tẹ́ ẹ fẹ́ ń pa wípé ní bóò láti mọ báwọn ahli dhimma lò bó láti mọ báwọn ọmọ àwọn èèyàn tí wọ́n ṣe mùsùlùmí tán bẹ láyìíká wa bó láti bá wọn lò ẹ rí lẹ́kùnrẹ́rẹ́ kò dìgbà tẹ́ ẹ bá lọ mú fabricated hadith wá tẹ́ bá wá lò níta wá lè mọ fi ṣẹ̀rí irú hadith ta irú asaru tí wọ́n sọ ìbáyìí náà mọ fi ṣẹ̀rí báwọn tí fi ń ṣẹ̀rí tí mùdúrù markas náà fi ń ṣẹ̀rí kò lọ bẹ́ẹ̀ kò lọ rárá bó ṣe lè wọ ọmọ ǹjẹ́ kílẹ̀ rí wa qala Allahu ta'ala Ọlọ́run ní pé wa anna al-masajida lillah àwọn mọ́sálásí ní ilé Ọlọ́run ni wọ́n fa tọ́lọ́run ọba ni wọ́n fa fala tad'u ma'a Allahi ahada ẹ má pè nǹkan mímọ́ Ọlọ́run níbẹ̀ Imam Qurtubi al-Maliki wọ́n sọ nínú al-Jami'u li ahkamil Qur'an tíra wọn wípé ní ìtọ́lọ́run sọ yìí hadha tawbihun lil mushrikin àwọn ẹlẹ́bọ ìbániwí lélẹ́yìí jẹ́ fún wọn ó sì mọ̀ pé náà sọ wọn ẹlẹ́bọ ni wọn gẹ́gẹ́ bí nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ Ọlọ́run ló kọ̀ǹfàmù ẹ̀ tọ̀ níbi àwọn àdúrà wọn àti ìjọsìn wọn tán máa ń ṣe tán máa ń pè papọ̀ mọ́ tán máa ń pè nǹkan míì mọ́ Ọlọ́run nílẹ̀ Ọlọ́run bá bí wọ̀ afá Mujahid náà àwọn àgbàlagbà tábì tó sì máa ń pa tafsir dáadáa tọjọ́ mọ́ kí náà bá sọ wípé ní àwọn Yahudi àti Nasara tán bá ti wo àwọn ṣọ́ọ̀ṣì wọn tán wo àwọn lédì wọn àwọn lé ìjọsìn wọn ni ashraku billah wọ́n máa mú orogún pẹ̀lú Ọlọ́run ni Ọlọ́run wá pa nábì ẹ̀ láṣẹ ọ̀pọ̀ àwọn mùmínì láṣẹ an yukhlisu lillahi da'wata idha dakhalu al-masajida kullaha Ọlọ́run wá pa wá láṣẹ wípé ní ká máa ṣe ìpèpè wa fún Ọlọ́run ọba ká máa ṣe fọ́lọ́run ọba nìkan nígbà tá a bá ti wọ gbogbo mọ́sálásí lápapọ̀ yaqulu fala tushriku fiha sanaman wa ghayruhu mimma yu'bad ẹ má fi sorogún pẹ̀lú Ọlọ́run ìjẹ́ òṣà ni o ìjẹ́ nǹkan míì tán máa ń sìn ni èyí báyìí nísìn afẹ́ Ibn Rajab al-Hanbali nínú Fathul Bari tí wọ́n Fathul Bari méjì ló wà Ibn Rajab ń bẹ Ibn Hajar ń bẹ fẹ́ tí ó bá mọ̀ wọ́n sọ níbẹ̀ wípé ní fakama annahum la yumakkanuna min fi'li ibadatin fil masajid gẹ́gẹ́ bó ti pé ní nígbà wọn láàyè kán máa ṣe ìbádà àwọn ìjọsìn wọn nú àwọn mọ́sálásí fakadha la yanbaghi lil muslimina an yusallu salawatin fi ma'abidil kuffar bẹ́ẹ̀ náà ni ó sì lẹ́tọ̀ọ́ fáwọn mùsùlùmí kán máa lọ sàwọn ìjọsìn wọn láwọn ilé ìjọsìn àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí wọ̀nyí illati hiya mawdi'u kufrihim ètò ìpòhùn náà láàyè ìṣe kèfèrí wọn. Ó wá ní pé tẹ́nìkan bá sọ pé ní ṣe bá ti rí ìgbà wá nú àwọn ìgbà wá wípé ní a rí pé wọ́n fún wa ní pé ó lẹ́tọ̀ọ́ àti ìfẹsẹ̀múlẹ̀ wípé ní a lè kírun mùsùlùmí lè kírun láwọn lè kí wọ́n lè máa kírun láwọn mọ́sálásí àwọn mùsùlùmí tó bá ti wá lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ mùsùlùmí náà lè kírun lọ́dọ̀ tí wọn náà nú ni ó wá gbẹ̀gbà wá
irú ẹgbà wa ta kàtán yìí ta kàtán ohun tí a ní pé mufti náà ń kà ọwá sọtán ọwá ní hadha munqati'un da'ifun la yuhtaju bi mithlihi eléyìí báyìí nísìnyí munqati'un ni kò láfa àtọkọnu sọ̀hábà tó gba lẹ́nu rẹ̀ wọn èyí fi ṣẹ̀rí ọwá ní wọ̀là ò sọ́ha ẹmọgbọ́ kódà tó bá tún wá lálàáfíà ìtànkà tó bá tún wá lálàáfíà á gbé lórí wípé ní ànábì ṣerú nǹkan bẹ́ẹ̀ láti fi pè wọ́n mọ́ra láti lè bá wọ ọkàn wọn sínú ẹ̀sìn àti pé ká má bàa sá fún ìsìláàmù ni nígbà tó wá di pé ní àbùkátà sí i mọ́ ìwọ́n sá o wọn ò sá o ọkàn wọn jìnnà o ọkàn wọn ò jìnnà o lamuyejuzil iqraru ala mithlihi ká ní kíyàn máa bá bẹ́ẹ̀ lọ sílẹ̀kùn mọ́sálásí ilẹ̀ káwọn kèfèrí káwọn kìrìsẹ́nì máa máa kírun bẹ́ẹ̀ ká máa pàtẹ́wọ́ ń bẹ́ẹ̀ àà ẹ̀yìn ẹ̀ tiẹ̀ wò ní mọ́sálásí ká máa pàtẹ́wọ́ ká máa jó ká máa dábírà wọ́n ní nígbà tá níbi tí ìsìláàmù ti bùkátà síbẹ̀ mọ́ kọ̀lẹ́tọ̀ wọn eléyìn bẹ́ẹ̀ ká tún mú mi náà àfá ibn Qudamah rahimahullahu ta'ala nínú tí wọ́n tán al-Kafi ó ní wa laysa lahum dukhulu masajid al-hil bi ghayri idhni muslimin fa in dakhala udhir kò lẹ́tọ̀ fún wọn láti máa wọ mọ́sálásí àwọn mùmìnì láì sí yọ̀ǹda mùsùlùmí bẹ́ẹ̀ tán bá wọ̀ wọ́n fún wọn ní ìbáwí nítorí pinnu mughrab olóhùn rí Imam Ali lórí mímbàrí ọwá rí Màjúsí kan abọ́nẹ́ kan tó sọ̀kalẹ̀ báyìí Imam Ali sọ̀kalẹ̀ lórí mímbàrí ó sọ̀kalẹ̀ ó sì lú wà á kharajahu min abwabi Kinda ó lẹ̀kùn kan tán pè ní báàbù Kinda ọ̀yá ó lè jáde kó mẹ́ pé yíya ọ̀sáyè fún ọ tí mùsùlùmí bá fún láyé kọ́ mọ́sálásí jaza fi sahih min al-madhhab nínú àwọn madhhabi wọn ló lẹ́tọ̀ọ́ pé kó wọlé àmọ́ kó wá sí ìdọ́sìn bẹ́ẹ̀ rí báyìí nísìnyí níbòmíì náà tún rí la yajuzu wọn tún ní ọ̀lẹ́tọ̀ọ́ torí Iyadul Ash'ari lọ́dà Musa ó ní pé òun wá bá Umar pẹ̀lú nasọ́rà kan tó tẹ̀lé òun fàárò jíba Umar khatuhu handwriting nasọ́rà òun wá jọ Umar lójú gan wa qala kul li katibika hadha yakra'u alayna kitabahu ó ní Umar wá sọ fún òun pé ní Abu Musa ó ní sọ fún sẹ́kẹ́tìrì rẹ̀ pé ní kó máa ka tọkọ fún wa láti ta innahu la yadkhulu al-masjid kọ́mọ̀ wọ mọ́sálásí o qala lima wọ́n nítorí kíni ajunubun huwa ṣé ó ní janaba láni qala huwa nasrani Umaru ní nasọ́ra ní fantaharahu Umaru jágbe mọ́ kó jáde wal anna al-junuba yumna'u al-masjid fal-mushriku awla àti wípé ní kọ́dà gan ẹni tó bá jẹ́ oníjẹ́nàbàlá àfẹ́kọ́ mọ́ remain sínú mọ́sálásí mùsùlùmí nù tó ní jẹ́nàbàlá ká má wàásù ẹni tí èsì mùsùlùmí tó jẹ́ nàṣàrà tó jẹ́ ẹlẹ́bọ so átàrù wọn ò ṣe kí ni kò fẹsẹ̀ múlẹ̀ adẹ̀tún ka ọ̀rọ̀ àwọn àfà ní àwọn sàhábà nábì àtàwọn tán fi dáadáa tẹ̀lé wọn káwọn kan báyìí kọ́ kò sí tán pè bẹ́ẹ̀ so ntí ó bá ṣiṣẹ́ rí fún ntí ó bá ti fẹsẹ̀ múlẹ̀ a kì í fi ṣẹ̀rí nú ẹ̀sìn tán bá fẹ́ mọ̀ nípa bá àti mọ̀ bá wọn tí èsì mùsùlùmí ká ní pé tán bá ń pè sínú ní pé bá àti mọ̀ bá wọn lò ewu kan lọ ka ètò ẹ̀sìn Islam kọ wa náà akámu alìzímọ̀ ó láwọn àdísá níbi sọ tó fẹsẹ̀ múlẹ̀ kì í ṣe kẹ́ ẹ sí lẹ́kùn mọ́sálásí fún wọn ẹ yé dá àwọn èèyàn láàmú pẹ̀lú àwọn kan tí ó fẹsẹ̀ múlẹ̀ mọ́. hada wa sallallahu wa sallim ala Muhammad abdika wa rasulika wa ala alihi wa sahabihi wa man walah wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.